òjò pé eégún òde ò dáa ẹ pẹ̀lẹ́ bàbá. Alhamdulillahi rabbil alamin, adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala. Ọpẹ́ oore tí ò ṣe dá tán, ọpẹ́ oore tá a lè san tán, kò sí ní tá a lè fi tiẹ̀ ṣe pé ipá àti ẹ̀ lè dúpẹ́ yẹn díẹ̀ ju ká sọ alhamdulillah lọ. Gbogbo oore tọ́lọ́run bá wá ṣe fún yẹn tí ó bá ti sí Islam bẹ́ẹ̀ ó fún ni o. Mo fẹ́ ká mú ẹ̀kọ́ níbi ìjà ATM àwọn aláṣìṣe tó lóhun Portable bàbá lóòṣà àti ọ̀rẹ́ rẹ̀ Kata Efe tán lóhun mumi Zemzem. Ìjà wọn yẹn kọ́ ló kún wa lójú. Ẹni tó sì mumi Zemzem àbẹ́ni tó lọ bọ̀gún òun náà kọ́ ló pàtàkì sí wa. Àmọ́ tọ́lọ́run Allah subhanahu wa ta'ala tó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ á rí pọ́rọ̀ Firaun kì í ṣe pé Firaun náà ló tóbi tó bẹ́ẹ̀ tọ́lọ́run wá fẹ́ fún ní recognition tó fi sọ̀rọ̀ ẹnu Qur'an. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ yẹn bọ̀ ó ní inna fi dhalika la'ibratan liman yakhsha. Ọ̀rọ̀ Firaun náà tá à ń sọ yìí o àríwòye ni ẹ̀kọ́ ni fẹ́ntì wà nípa yọ̀rọ̀. Àfààní walillahi fi kulli tahrikatin wa fi kulli taskinatin shahidun wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun. So gbogbo àwọn nǹkan tí bá ń rọ kiri ká wa tá à ń rí a máa rí àmì pé àní Allahu sẹ́ òun náà nìkan oṣù ló tó sìn. Àwọn kan ń pariwo kan padà sílé àmọ́ lè bàbá wọn tó sọnù àmọ́ tó àdírẹ́sì bàbá wọn lọ́wọ́ wọn tí wọ́n fi ń pariwo káwọn padà sílé lórúkọ àṣìṣe lórúkọ ẹbọ. Irú ẹ̀ náà ni ọkùnrin Portable yìí. Ẹ̀yin náà tiẹ̀ kọ́kọ́ gbọ́ ná nígbà tó lọ bọ̀gún ẹgbọ́n tó sọ. Ẹ̀mẹ́wàá ló máa ṣubú. Ó yẹ ẹ̀yin fáǹsì mi ẹ ta bẹ́tì lórí Portable. Portable kan ti ta 10 million. There is spiritual, there is reality. Mo já sọ́wọ́ normally. But spiritual náà wà. Kéde tí mo bá ta ló ń fẹnu múlẹ̀ pa. Ogun lákọ̀ọ́sì mọ̀lẹ̀ tí Portable tó bá ti jàjà ó ti mókè o tó bá ti mókè ó ń bọ̀ fún ẹ lápò ajá ìjọ tó ti ń ṣọgbà ó ti fún. à ń nà pa báyà báyà fún yín lájà straight èlò ló ń tajà ogun máa fẹ́ lájà ọmọ ẹ̀mẹ̀ ọjà ọtún máa fún mi mọ́tò ọmọ pé ti bá ń wìn ní ẹ̀ báyìí máa gbowó máa gba mọ́tò à ń bọ̀ wà bọ́ọ̀gùn straight. ilé ẹnu máa ṣe Kata Efe yìí kò ní mọ́wọ́ gbé Kata Efe ò ní mọ́wọ́ gbé ẹgbẹ́ kìíní ẹ̀ sí mi lẹ́nu Kata Efe ò ní mọ́wọ́ gbé ò ní rọ́wọ́ gbé jẹ́ ń gbé ẹ̀rẹ́ bẹ̀. Kata Efe ò ní rọ́wọ́ gbé máa fẹ̀sẹ̀ fọ́ ẹ lẹ́nu máa fẹ̀sẹ̀ yọ apá ẹ máa fẹ̀sẹ̀ gbé ẹ ṣubú ẹ̀mẹ́wàá ló máa ṣubú. Ẹni tó bá ti win yóò wá bọ́ ẹ akọ ajá fún bàbá wọn Honorable Ayon Condemn Mr. Ogunlakaye. Wọ́n á ní kó mọ̀ rọ́wọ́ gbé wọ́n pọ̀fọ̀ fáwọn olúmọlẹ̀ pé kí ẹni tó fẹ́ jọjà yẹn kó mọ̀ rọ́wọ́ gbé. Ṣó wá rọ́wọ́ gbé àbí ò rọ́wọ́ gbé lóòótọ́ ẹjẹ́ àtúnjọ wẹ̀lé náà. Ẹyẹ àsìmọ́ ọdún yẹn gbogbo ẹbọ tẹ wá ṣe náà kí ni. Lima ta'budu ma la yasma'u wa la yubsiru wa la yughni 'anka shay'a. Ìwọ tó lọ padà sílé tó lọ pèrè lẹ́lẹ́bọ ọgbọ́ wọn ní kí lè tẹ̀ ń sin tí ò lè gbọ́. Ògún tẹ́lẹ̀ ìlọ bọ́ńdọ́ tó lọ bọ́ yẹn kò gbọ́n tó ń sọ kó sì lè ṣe nǹkan kan fún un torí pé kí níyẹn gan ò lè ṣàǹfààní kankan fún rẹ̀ kò sì lè ní rẹ̀ lára. Kí ló ṣe yín tẹ kàn fẹ́ máa fi ìdọ̀tí àti ìrégbè Yorùbá gan náà sọnà bó jẹ pọ́rọ̀ yẹn náà nídìí àtúnṣe o wọn ní oògùn ló lọ́jọ́ kan àpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo àwọ̀ wà àtúnṣe gẹ́gẹ́ bí mùsùlùmí oògùn oníjọ́ kankan Ọlọ́run ló lọ́jọ́ gbogbo wallahi. So because à ń bí yín léèrè pé ok èyí tó lọ ṣe yẹn ń sìn ó tún káwọn eégún orí stage àárọ̀ òun tó ti bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. Sùnyẹn náà ni wọ́n mùsùlùmí gbọ́dọ̀ fi mú ẹ̀kọ́ pé lẹ́yìn Allah subhanahu wa ta'ala Allahu náà gbogbo agbára òfo ni. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó tẹ̀yìn abọ̀rìṣà iláyà. Ọlọ́run sọ pé innal ladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaban walaw ijtama'u lahu. Ọlọ́run láwọn tẹ̀ ń pè lẹ́yìn Allah yẹn wọ́n lè dá ìṣẹ̀ṣẹ̀
kódà kí gbogbo wọn kó jọ lórí ẹ pò Ògún, ẹ pè Ṣàngó, ẹ pọ Bàtálá, ẹ pọ Bàtáṣà, ẹ pọ Bàtakuntakun lórí Èrèmọ̀dé, ẹ pè gbogbo àwọn òòṣà yín jọ ká fún wọn ní táàkì ẹyọ kan péré kí náà ní nǹkan náà ó yẹ bá wa dá ìṣinṣin wọn tó bẹ́ẹ̀. so ẹ kàn fẹ́ máa kàn máa dára yín láàmú ni Ọlọ́run wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamah tani fi ń sọnù ta la kúrí tó tó ẹ̀yin tẹ̀ ń pe omi ìgbẹ́ ẹ̀yin tẹ̀ ń pe irin àjákù ẹ̀yin tẹ̀ ń pe kìkìkì. ẹ wá mú mi Zemzem ẹ wá jẹ́ àlọ́ sọ́dọ̀ ẹni tí torí kó mi Zemzem yẹn kọ́ lẹ́ni yẹn gbà kó ṣe nǹkan kan o ẹni yẹn gbà kó mi Zemzem yẹn ayatun min ayatillah àmì ní inú àmì Ọlọ́run. níjọ́ téèyàn bá ti lè lọ síbi omi Zemzem lónìí omi ṣàánú mi o gbà mí lónìí o ìyẹn náà tún ti dẹlẹ́bọ. wọn yìí ṣe lọ mú mi Ọ̀ṣun Òṣogbo tó tiẹ̀ ṣe mú ṣé yẹn gan omi Zemzem tó pé òun mú gan tèsì yẹn náà máa dádùn kì í ṣomi ìgbẹ́ kì í ṣomi ìdọ̀tí omi àlùbáríkà omi àmúṣẹmí. so ẹ wá wo ọkùnrin tó ń pè ní Túndé Bẹ́rì lànàbí fi ní Ọlọ́run á máa ran ẹ̀sìn lọ́wọ́ sẹ̀ yóò ran ẹ̀sìn ṣe sẹ̀ pẹ̀lú ẹni tẹ́yìn ò tiẹ̀ rò tí ò tiẹ̀ lásùsí kankan láwùjọ Ọlọ́run sì tún ní àníwọ̀ọ́sẹ̀ mo tó fẹ́ lù ẹ̀. ṣebí Allah subhanahu wa ta'ala ni ẹgbọ́n tọkùnrin yẹn sọ ẹgbọ́rọ̀ tawhid nígbà tó gbómi yẹn fún ẹgbọ́. Shadobli fire emoji all the way from Mecca. Ẹ bá sọ kọ́ọ̀bù wa. All the way. They call am tap. Hey, you know my phone. Gbogbo sógun yẹn tẹ̀lé ìwòtá ọ̀. Pray to you before you do that. Pray to you. Go and beg. My friend, I'm going to give you guys. I drink Zemzem water. I beg. Make every good thing enter my life. Make people they solve me. Make a beat potable. Waiting no good. No bad. Ẹ kò dààmú. Pèsè gẹ́gẹ́dẹ́ ṣègẹ́dẹ́ ṣègbẹ́wọ́dẹ́ lẹ́kọ̀ọ́ ní mọ̀sùlùmí lóṣogbogbò lásàsíà lẹ́tàkìyà ó tó àpèjì. No for me, no. Oh yeah, the remaining calm down. I did for your body now. Wait, calm down. The remaining one. Sit up. Oh, wait, sit up. Jesus. What the meaning for your head? Big up, Perry. What for your head? Mecca. ó kọ́kọ́ ṣe ló fi jẹ́ pé Islam ò tako ẹ̀kọ́ ayé kò tako kó ṣàǹfààní nínú ayé tó wà àmọ́ mọ̀ṣẹ̀ bọ̀ ó ń kọ́ bí ó ṣe náwó bí ó ṣe gbogbo ẹ̀ lẹ́yìn yẹn wá ń kọ́ ó wá ní kó mú mi yẹn òun náà fún rẹ̀ wá kọ́kọ́ ṣe bísímìlá ẹ wo bọ́kùnrin ṣe ń pariwo omi Zemzem kiri ó tún gbé sẹ́nu èyí tó ń kọrin omi Zemzemi omi kìíní kan tó ń kọ káàkiri wallahul musta'an. Allah subhanahu wa ta'ala in kullu man fi samawati wal ard illa ati rahman abidan gbogbo tí ń bẹ sámà àtìlẹ̀ wàá dé ẹrú fún Allah ar-Rahman ó lè máa lágídí ẹwọn nǹkan sìn ẹnìyàn ó ṣe bísímìlá ó wá gbé fún Katayefe yẹn náà ó ní kó ṣàdúà sí kò ní kó pọfọ sí o òun ṣe bísímìlá òun gbà tó ṣe tán ó wá gbé fún Katayefe yẹn ó ní kó ṣàdúà sí ìyẹn náà wá ṣàdúà sí ó wá mú òun náà lẹ́tún rí yẹn tó gbé dání nígbà tó jà tán kódà wọn nígbà tí kó tó lọ jà ó tún mú náà ìkan dẹ̀ kó àwọn eégún wá ìkan wá gbé omi torí pé kí ni o Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gan sọ wọn pé gbogbo tí ń ṣẹ̀mí láyé ibi omi láti dá Allah subhanahu wa ta'ala ó ta ẹ̀yin abọ̀rìṣà ẹ̀yin ìyá ọlọ́ṣun ó ta yín láyà pé in asbaha ma'ukum ghawra tó dùn ọ̀ṣun yín yẹn bá gbẹ ńkọ́ faman ya'tikum bima'in ma'in ta ni ẹni tí ó tún mú mi wá fún yín ta ló tó bẹ́ẹ̀ Ọlọ́run ọba àlekèrè aláwa la dá omi a jẹ́ pé àmì Ọlọ́run nìyẹn omi Zemzem yìí tí wọ́n á ṣomi lásán kì í ṣomi ìdọ̀tí kì í ṣomi ìgbẹ́tẹ̀yìn bọ́lọ́dọ̀ tí yín ẹ̀yin abo òṣè ẹ̀yin aláṣiṣe omi àlùbáríkà ni torí pé kí ni o ẹni tó bá dán wò ẹni tó bá débẹ̀ ló lè sọ ojú apá bàtà apá jẹun etí ẹ̀ Islam má rú lóògùn ẹrù bí ìbò bá rú ọrùn ó wọ̀ ẹni bá sì dúró déré lùwẹ̀ ẹ má gbàgbé o ẹ lọ́kọ̀ ọ̀run polówó so òun náà ṣàdúrà sí ó connect mọba tó dá níjọ́ tí gbogbo aburú kankan ò ní ṣẹlẹ̀ bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' wa sẹmìlà gbogbo ṣà gbogbo ẹbọ gbogbo ètùtù gbogbo àṣàsí gbogbo àfòràn gbogbo àkábá gbogbo ndè gbogbo àlùwò gbogbo sáré ṣubúṣeré ànàwátọ àfọ̀ṣẹ gbẹtugbẹtu àkábá níjọ́ tí ó mọ gbólulẹ̀ tó bá pàdé orúkọ ọba dẹ́dà sọ wá jẹ́ pé ó ti wà nù kádàrá pé Katayefe ló borí lóòótọ́ àmọ́
ọlọ́run máa fẹ́ dojú ti iṣẹ́ ẹbọ ṣíṣe fàbùkítà lẹ́rìí káfàrọ̀ ó kéegun wọlé ó bọ́ ọ̀ṣà ó ṣe gbogbo ẹ̀ kò bá máa jánu àbárí kẹfìrí àwọn èèyàn ó ti gbà pé omi Zamzam yẹn láyọ̀ tó rù wà láyà ń fà omi yẹn ò lè dá nǹkan kan ṣe fún rẹ̀ kò lè ṣèyàn láǹfààní fún rẹ̀ kò lè fi ara nìyàn fún rẹ̀ ọlọ́run ní máa fàṣẹ sí ànábì náà dẹ̀ láníyàn tó bá fi mú náà ni so àwa mùsùlùmí gbà yìí pé mímu omi yẹn kọ́ àmọ́ lòun mọ̀ọ́mọ̀ jẹ́wọ́ agbára rẹ̀ pé àwọn àlóhùn ó dojú tẹ̀ bọ́sẹ̀ ẹ̀yin tẹ̀ ní ìtumọ̀ yìí nítorí tí wọ́n ṣe wọ yẹn náà kí lè fi dà ẹ wo pọ́tébù yẹn wò oníyẹn nítorí tí ń ṣe rádaràda orí burúkú yìí ẹ sọ fún mi ṣó gba Grammy ṣó wà nú àwọn pé wọ́n ti náwó sáwọn àwọn tí wọ́n kọrú orin tí ń kọ yẹn tán ṣàṣeyọrí ire kò sí ní 1 to 10 kò wò ní ìtumọ̀ kankan àwọn ẹlẹ́bọ burúkú yìí wọ́n kàn ń re jẹ́ǹtì ẹ̀ ní onídọ̀tí olóòórùn ẹlẹ́gbìn tí òun tó jẹ́ mùsùlùmí tó fi gbọ́dọ̀ máa dunnú nìyẹn pé ọlọ́run ó ṣàánú ẹ̀ ó kà ẹ́ yọ ó ṣe ẹ́ lórí rẹ̀ ó ṣe ẹ́ lónídọ̀tí ojú ti tẹ bọ báyìí àgọ̀túngọ̀ ni ó pa aláṣìṣe àgọ̀túngọ̀ ni ó pa káfíìrì ó gbégi sílẹ̀ ó forí balẹ̀ fún àgọ̀túngọ̀ ni ó pa aláṣìṣe àgọ̀túngọ̀ ni ó pa yín Portable òkú ìyà Yorùbá sọ pé àjẹkún ìyà ni ó jẹ àjẹkún ìyà ni ó jẹ ẹni tí ò tó nìyínà tí ń dènà dé ní àjẹkún ìyà ni ó jẹ ẹni yìí ga jù ẹ lọ ó fìrìn gbà jù ẹ lọ ṣé ti gúngùn ọwọ́ rẹ̀ ni àbí tómi Zamzam tó ti mu tó ti fún ní ẹnájì omi ga fúnra ẹ̀ ogun ni láì wá nǹkan mí sí ibi tí wọ́n ti ń pariwo tó ń ṣe kí ní ẹ̀wọ̀n lo ẹnájì ti àwọn eléégún náà Ọlọ́run dojú tì yín bẹ́ẹ̀ ìbáṣepọ̀ ó bá lọ jẹ́rìí fast as the case ni ẹ̀hàn báwọn eléégún ò bá máa ń sọ̀bẹ̀ yẹn débi tí wọ́n ti máa ṣàṣìṣe nísìn tí wọ́n ti máa polówó dọ̀tí ẹ̀pọ̀ wọn Ọlọ́run ló dojú tì wọn ṣùgbọ́n kí mo sọ síwájú kì í ṣe péjà yẹn ló kún wa lójú o àmọ́ mi Ọlọ́run tó mú jáde ń bẹ̀ ẹni tó bá dúró tọ̀ Ọlọ́run wàláì kì í jogún òfo ṣùgbọ́n tẹ́ni tó bomi yẹn bù fún ó bù fún pẹ̀lú orúkọ Ọlọ́run ó mú ẹ̀yin yẹn náà mú pẹ̀lú ìgbàgbọ́ àti pé Ọlọ́run náà ló bá tó lékè gbogbo nǹkan Ọlọ́run wá jẹ́wọ́ ara ẹ̀ fábòhítà lẹ́rìí káfàrọ̀ gbogbo onídọ̀tí gbogbo aláṣìṣe gbogbo ẹlẹ́bọ gbogbo abọ̀ṣà gbogbo àwọn oògùn àti ìdọ̀tí àtàwọn òòṣà Ọlọ́run wá fẹ̀yìn wọn lulẹ̀ ó fẹ̀yìn wọn jalẹ̀ bẹ́ẹ̀ náà kójọ kó jàre kó mú wa dúró kó sì fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn Islam wọ́n tó bá ti jẹ́ mùsùlùmí wọn dúpẹ́ òṣèlú àwọn tó ń pariwo káàkiri máa padà sílẹ̀ yìí kò sórí eré ń bi oògùn ṣíṣe o lọ wo history àwọn tí wọ́n ṣoògùn yẹn nú ayé lánàá tí wọ́n fi oògùn ròyìn wọn kó lọ wo bí wọ́n ṣe tán wọ́n ṣe kú jálajàla wọ́n ṣe kúkú ẹ̀sìn bí wọ́n ṣe lórí parí kankan nú ayé kọ́lọ́n kó jọ kó má ṣe wà lọ́nà o allahumma aizza al-islam wal muslimin wa adhilla ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wansur ibadaka al-muslimin fi kulli makan assalamu alaikum